la sọ pé zina tẹ́rí yẹn ìgbádùn ìṣẹ́jú mẹ́ta ni àbámà láéláé torí pé gbogbo zina tó wá múra sí táwọn arìnhòhò tí wọn ò jẹ́ kójú rẹ̀ ó gbébì kan tó fi jẹ́ kó ọmọ àwòyìn wá òun ni wọn ò jẹ́ kó rójútó àti mójútó ní tí ó pàtàkì fún ọ́nù ìgbésí ayé rẹ̀ tó bá dẹ́dẹ́ rẹ̀ títí tọ́wọ́ rẹ̀ bá bà á ìgbádùn ìṣẹ́jú mẹ́ta ni torí títí tó fi dà náà ni tó bá ti dà tí aṣẹ́wó rẹ tún ní jáwọn kọ́ntínú ìwà aṣẹ́wó ńlọ́kùnrin jáwọn kọ́ntínú ọ sọ pé sọfẹ́ pọ́ ni sọfẹ́ pọ́ tó pariwo ó túmọ̀ sí pé gbogbo pín ó pín ó túmọ̀ sí pé gbogbo wa tó ń wá bàjẹ́ ní bàjẹ́ ló ń wò pó níyì tó bá ti tara bọ̀ bàjẹ́ o tó bá fi di pé màníyì jáde lára rẹ gbogbo ara rẹ ní ọ̀rọ̀ ètò túmọ̀ sí pé sọ́ra rẹ ìyàwó ni kò fẹ́ ìyàwó ni bàbá tiẹ̀ fẹ́ tán fi bí ọ bó sì jẹ́ pé zina bàbá rẹ náà ṣe má jẹ́ ọ kọ́ntínú nù fámìlì yín torí bàbá rẹ ṣe bàbá rẹ based on zina ìwọ náà fẹ́ produce ọmọ tí ò ní jẹ́ bàbá rẹ torí ẹ̀ àwọn obìnrin àwọn náà bàjẹ́ láyé bàjẹ́ àwọn náà sínà zina ní zina gbáyé kan táwọn obìnrin bá lè kóra wọn jánu kò sí báwọn ọkùnrin bá wá pé kí wọ́n já wọn jọ ṣe zina jù bẹ́ẹ̀ lọ táwọn bá kóra wọn jánu zina ó bá dínkù jọjọ láyé yọkàn ṣẹ́kù sórí pé wọ́n fi tipá bá wọn lò wọ́n rèpù wọn torí ẹ̀ ló ṣe jẹ́ pé wọ́n ní àpèjúwe abẹ́ obìnrin bí àpèjúwe ahọ́n wa ni ẹ wo gbogbo ẹ̀wọ̀n tó ló wa kó sí ẹnu tó kó sáyìíká wọn torí kí wọn má bàa máa lò ń lòkulò wò bó ń ṣe ń já gbogbo àgádágodo tó ń fi ahọ́n rẹ̀ tó ń fi sáwọn èèyàn lọ́gbẹ́ tó pé wọn náà lẹ̀ gàn ìwọ lò fófó ìwọ ní sorun wájú pọ̀ mọ́ ti pàkọ́ mùnáfìkì ìwọ náà ní gúbọ́ ní débẹ́nu sọ́nsọ́ aláìlè sọ ẹnu rẹ̀ màrí máa sọ ọ ẹnu ọmọ ọhún ni tí o bá ti sọsọkúsọ kò tí ì gbádùn ẹ wá wo iye àjàgà tó ló wá kó yípo ahọ́n gbogbo agádágodo rẹ̀ lájà dànù tá a máa sọ̀rọ̀ wọn ní bẹ́ẹ̀ náà ni abẹ́ obìnrin ó jìnnà Olúwa ò gbé sítòsí abẹ́ tiẹ̀ ọyọ ọ̀tá ni tó bá fẹ́ tọ̀ tó bá fẹ́ ṣe kí ni wọ́n tọ̀ kí a lọ́gbọ̀nà obìnrin Olúwa gbé abẹ́ tiẹ̀ pamọ́ torí pé before you can reach that place yóò láwọn processes so o ti so igi abó o ti so igi àwọn awitan àwọn àbáyéjẹ́ ọgbọ́n tó Olúwa ní kí wọ́n gbé pamọ́ ojú wọn ní wọ́n gbé pamọ́ ọwọ́ wọn gan ní kí wọ́n gbé pamọ́ ẹsẹ̀ wọn gan ní kí wọ́n gbé pamọ́ ya ayyuhan nabiy qul li azwajika wa banatika wa nisa'il mu'minin yudnina alayhinna min jalabibihin sọ fáwọn ìyàwó rẹ̀ wà nábì sallallahu alayhi wa sallam àwọn ọmọ rẹ̀ lóbìnrin àti gbogbo àwọn obìnrin mùsùlùmí káfà kí wọ́n gbé aṣọ gbàgẹ̀rẹ̀ wọn wọ̀ tí ó wà látòrí délẹ̀gbọ̀n gbogbo ẹ̀ lÓlúwa ní kí wọ́n gbé pamọ́ torí níta bá gbé pamọ́ ló máa níyì wọ́n gbé mọ́sáàtà wọ́n da ṣúgà sí èsì ń kún yàmàkàn àwọn àni ẹ̀ bá mú mẹ́ta àwọn èèyàn mọ̀ pé sọ sì gbádùn níbi tó wà nínú show glass ńlọ́yẹ kó ní kí wọ́n bọ̀ ọmọ nínú èyí tó wà ń ta yìí nǹkan ń ṣe ọ́ torí ẹ̀ ìgbà tí ẹ̀sìn Islam tó ní kí wọ́n gbé gbogbo ẹ̀ pamọ́ àwọn wá láwọn fẹ́ yarí mọ́fin Allah lọ́wọ́ gbogbo ẹ̀ wọ́n gbé ta ẹ wo bóbìnrin ṣe wá di pọ́ńtọ́ tí wọ́n já mọ́ kankan mọ́ lójú ẹni tí ń wò wọ́n nítorí pé ntí jẹ́kẹ̀yìn ò níyì wọ́n ti fa sọ rẹ̀ ya ìtìjú tẹ́lẹ̀ bá yé wa zina haram ni o bal kabiratun minal kabair kọ́dà ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nínú hadithi Ubadah ibn Samit
radiyallahu anhu etí Imam al-Bukhari tó gbé jáde àti àwọn míì ó lá Nabi sallallahu alayhi wa sallam ó kà àwọn ẹ̀ṣẹ̀ ńlá ó kà wọ́n fún wa eléyìí tó ṣe pé wọ́n ti ní gbèdéke ìyà eléyìí tó lù wá yà sọ́tọ̀ fún ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan ó wá dárúkọ zina ń bẹ. Ànábì wa ní ẹnikẹ́ni tó bá ṣe ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ yìí tó bá ti jìyà wọn láyé fahuwa kaffaratul lah, ìyà tó ti jẹun ó ti pẹ̀sẹ̀ tó ṣe yìí rẹ́ fún ọ. tó o bá jìyà rẹ̀ láyé tó bá di lọ́la gbẹ̀ndàl qiyama yakunu tahta al-mashi'a insha Allahu afa an wa insha a'adhaba. yọ ọmọ bẹ lábẹ́ bólúwa bá ti ṣe fẹ́ tó bá fẹ́ aṣàmójúkúrò fún tó bá fẹ́ àfìyàjẹ. gẹ́gẹ́ á ní dùnmọ́nù zina olóòtú ṣe zina ó tún ṣe zina ó tún ṣe zina ó kú palẹ̀ mọ́ àti tẹ́ lọ́la gbẹ̀ndàl qiyama. torí ẹ̀ ló ṣe jẹ́ pé irú àwọn hududu yìí tí wọ́n bá ṣẹ̀sì àwọn ìwà ọ̀ràn-dá tó ti ní gbèdéke ìyà tí wọ́n bá ṣẹ̀sì tó o bá jìyà rẹ̀ láyé má dá tọ́mì torí ò firi ṣé astaghfirullah jù bẹ́ẹ̀ lọ tahtal mashi'a tó o bá ti jìyà rẹ̀ láyé gbólúwa bá ṣe fẹ́ ni ṣé náà wàá nídìí rẹ̀ ọmọ alẹ́ tọmọ àtẹ láwọn obìnrin ká bí ajá ẹ̀yin náà sì máa wò gbogbo àwọn ojú ògbébì kan onízìnà gbogbo àwọn oníwòkuwò kò sí náà ni yọ padà dán ṣekúṣe torí pé ojú òní kọ́kọ́ ṣe foundation bójú bá rí yọ pàṣẹ fọ́kàn tọ́kàn bá ti gbọ́ yọ pàṣẹ fábẹ́ yọ mọ wá zina kan gbogbo orú wọn tó bá jẹ́ pé a bá mọ̀ ẹnìkan ló ń fẹ́ fẹ́yàwó bọ́yọ́ máa yín bọ́yọ́ mi èèyàn yín bọ́yọ́ mi ẹni tẹ́ ẹ mà tẹ́ bá ti wá mọ̀ lóníwòkuwò tẹ́ bá ti mọ̀ lóníwòkuwò ń ṣe lọ yẹ kẹ́ kọ́ dínà kọ́rọ́ ọmọbìnrin yẹn fẹ́ nítorí pé àwọn ń wòkuwò ìrírí fi hàn wá wípé ìyàwó wọn èyí jọ wọn lójú yọkàn fi ọmọ ọlọ́mọ fún yàní àìmọye àwọn kéṣìṣì tí àwọn obìnrin ọmọ gbé wá ẹ dákun ẹ bá wa bẹ́ẹ̀ ẹ dákun ó ti sí òun lásọ wò káyìn ní ìsìn ń tún lọ bí oṣù mẹ́jọ ìyàwó tó o fẹ́ tí wọn náà ń wá gbádájọ́ náà àsọkàn fẹ́ fáwọn èèyàn jìyà ni tí wọ́n fi ń bọ́ lọ àwọn àlùhùn láti lọ́ọ́ yọjú lọ́dọ̀ òbí ọmọ ipò ọ̀fẹ́ ọmọ wọn á ṣe dáadáa wọn á máa sobìnrin dáadáa ńlé wa àbẹ́ẹ̀ rí dáadáa báwọn dáadáa wá di dáadáa. akramakumullah ọ̀pọ̀ ẹ̀máyé wọn yóò máa kọ̀yìn síyàwó ní láìjà nítorí pé àwọn tí ń rí wọn pọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ bìnrin pọ̀ yóò máa wá sọ nínú ẹ̀mí rẹ̀ tóbìnrin bá tún títí kàgiri yóò tún sọ jáde lórí ahọ́n pé ṣé báwọn obìnrin ṣe rí nìwọ rí tàbí mo manage level lọ́wà láì sepo tó fẹ́ tánu mọ́tò wàláhì musiba wọ́n fi bàbá ńlá yà jẹ àwọn obìnrin kí ló fẹ́ fún ìwọ tó ní lè maintain ìyàwó kí ló fẹ́ fún ìwòkuwò jẹ́ kí wọ́n lè gbé ojú wọn dúró lọ́dọ̀ ìyàwó wọn aburú àti ìbàjẹ́ ni wọ́n máa wá ká torí ẹ̀ Allah náà sì máa bí ṣe máa mú wọn yóò de oríṣiríṣi àrùn sí wọn gbogbo àwọn kòkòrò kan kóńgbàkóńgbà yóò mú ní gbogbo abẹ́rẹ́ àti gbogbo àyíká rẹ̀ ṣé wọ́n máa gbérú ẹ̀ pamọ́ wọ́n lọ́wọ́ tí máa ń jẹrà àyè kì í bọ abẹ́ aṣọ yóò padà sídìí ìta náà ni mo rò pé Nàìjíríà tẹ́yìn bá máa ń rìn ẹ ti rá àwọn ibì kan láwọn gáràjì ọkọ̀ ẹ rí tí wọ́n ya gbogbo ìdí àwọn ọkùnrin àti obìnrin tí kòkòrò burúkú mú wọn pé bóyá ru rẹ̀ ń bẹ fún wọn náà wàá gbóògùn torí àwọn náà tún kọ́rẹ́jì àwọn ń sìnà ẹ ṣe jẹ́ kòkòrò ọ̀pá dànù. irú tí wọ́n ń ṣe fún ìyàwó rẹ̀ o ká pé wọ́n bímọbìnrin tó bá ń ṣerú ẹ̀ sọ́mọ rẹ̀ sínú rẹ̀ ó dùn àwọn àǹtí rẹ̀ àwọn àbúrò rẹ̀ tó bá ń ṣerú ẹ̀ sí wọn nílé ọkọ wọn sínú rẹ̀ ó dùn wọ́n pa wọ́n tìbí aṣọ tó ti gbó wàláhi musiba
ó wà pẹ̀lú ìyàwó rẹ̀ ó sì tún máa pe àwọn obìnrin míì pé ok níbo la tún máa pàdé torí òun fẹ́ kó fóònù chance sex. Do you know what I'm saying? ó ní sex. A'udhu billah, ibi táyé bàjẹ́ dé. Kìí ṣe pé ó fún mi ní chance pé ó ta kùnú fún mi láwùn, kùnú tó ń tàn mo fẹ́ rà láwùn, ó fẹ́ lọ as far as gbogbo òdì rẹ̀, ó fẹ́ bá ṣe zina, bóun ni wọ́n jẹ́ sí. Ayé bàjẹ́ wallahi. Ó sì wà lẹ́gbẹ̀ẹ́ ìyàwó tiẹ̀ tó jẹ́ halal. Ìyàwó tún ní nígbà tí ọkọ ń kú wọ́n máa sunkún jojúmọ́ ni ọkọ kan wá ń sọ fún ìyàwó pé tó bá sú ẹ wàá rẹ́pù mi nì ẹ gbọ́dọ̀. ìgbà tóbìnrin kan tóun tiẹ̀ ń wọ́gbọ́n káàkiri ṣé abèrè kìí ṣìnà náà yẹn bá kọ wípé aago mélòó ni máa wọlé ó lọ aago báyìí ni ló bá ti ń kù 1 hour 30 minutes kó tó dé ó ti lọ wẹ̀. tẹ́lẹ̀ náà kò sẹ́ nídìí kan kọ lélẹ́yìn tí wọ́n náà bá ń rùn tẹ́lẹ̀ náà ọkọ ọmọ sá fún ọ ni. tó ti wá lọ wẹ̀ yóò fi gbogbo nǹkan para gbogbo ara ọmọ tí wọ́n mọ̀ pé ní tí wọ́n fa ọkọ súnmọ́ ọkọ kan máa wọ kékeré ló ń rùn nulẹ̀. yóò mọ̀ wá sọ obìnrin wọn lẹ́yìn tó ń ti gbìyànjú pé ọkọ mi ń bọ̀ yóò mọ̀ wá sọ pé kó ti sùn. tó bá ti wá ṣe bí 1 hour lẹ́yìn ìgbà tó dé yóò mọ̀ wá fọwọ́ kan ìyàwó ń pé ó mú kíní kan ó fẹ́ mọ̀ bóyá ó sì ń charge àbó ti sùn. tó bá ti rí kó ti sùn báyìí wọ́n bá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àlè. hello báwo ló sọ wá ṣe báyìí ń jẹta kò mọ̀ pé ìyàwó náà ń dẹ́mọ́ ni. torí ẹni tá a bá fẹ́ mú ayé mú ń bí nígbàwọ́ ọrùn ọwọ́ ló ti yẹ kó gbá mú. ìyàwó náà wá sí bí ìgbà tó ń ti sùn òun wá ń kásìtì gbogbo ẹ̀ tó fi mẹ́tàn jọ dá pàdé ńjọ́ jímọ̀ ńjọ́ náà ló fún mi ní tí mo ti ń béèrè fún tipẹ́ láì jẹ́ pọ́ jẹ́ ọ́ lówó. wallahi musiba bí wọ́n ṣe ń kí ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ o tó bá kí àbúrò rẹ̀ mọ́lẹ̀ tó gbóyún dé tí gbogbo ẹ̀ tó di bá kété bóyá lẹ́sẹ̀ máa wò lágbolé yín. ṣé bọ́kàn náà ló tún fẹ́ yàwó tó fẹ́ ọmọ ọlọ́mọ màmá rẹ̀ wá sọ fún yín pé àfi kó kọ ìyàwó yìí lẹ̀ ọ wá fi ìyàwó lẹ̀ ọ pàtì fún bí ọ̀sẹ̀ 3 kò wọlé mọ́ ó sì wà ń lò pé tó bá su tí ọba ròyìn ọlọ ní ìyàwó tó yẹ pé ọ darí fẹ́ àwọn èèyàn náà tẹ̀lé ọlọ́fà tó fi rí fẹ́. wàláhì ń ti ń ṣẹlẹ̀ láyé yìí ó yẹ ká ronú o àwọn èèyàn yé bímọ téèyàn 10 bá sọ pé a bímọ lónìí mélòó nínú wọn lẹ rò pé ọjọ́ obìnrin náà ó kéré bíi 7 ọkùnrin 3 obìnrin 7. ẹ dákun pẹ̀lú irú àwọn ìwà burúkú yìí irú future wo ni ń retí àwọn ọmọbìnrin. torí pé nǹkan kan ni tó yẹ pé ń ṣẹlẹ̀ sí gbogbo wa gbogbo ẹni tí ń bí máa mọ eléyìí. ok tí ó bá jẹ́ pé irú wà rádaràda yìí ni wọ́n tó ti níyàwó náà ń hù ó sì bímọ 5 4 nínú wọn obìnrin kí ló ń fẹ́ kó ṣẹlẹ̀ sáwọn ọmọ tiẹ̀. irú kí ló ń sànà fún wa ṣé dáadáa ni àbá burú. ó pè fún àpérò tó pè fún kí gbogbo onílàkà ọ̀ dá sí gbogbo àwọn abẹnugan láwùjọ yẹ kí wọ́n dá sí. a gbọ́dọ̀ wá wọ̀rọ̀ kọ́ fi ṣàdá. bẹ́ẹ̀ tí ẹ fẹ́ràn Islam bẹ́ẹ̀ bá kórìíra ṣẹ̀ríà ìsìn Islam ó dájú pé kò ní wù yín káwọn ọmọ yín ọ̀rá rè kò ní wù yín kí tàwọn ọmọ yín ó bàjẹ́ bí wọn bá jọta Allah yóò fẹ́ kí tàwọn ọmọ wọn dá tá a bá wá ọ̀nà láti fi òpin sí
ìjáde kí jáde táwọn ọmọbìnrin ń jáde láyé òde òní eléyìí tí ń ṣàpèjúwe pé gbogbo wọn ló ti dó ń zìnà tá a bá wá wọ̀rọ̀ kọ̀ fi ṣàdá ká fòpin sí ìwà àgbèrè ìwà zìnà tó di tọrọ fọ́nkálé láwùjọ wa gbogbo kò sí tàbí ṣùgbọ́n ẹ rí i pé àbádé rẹ̀ tábágbá tábáwo náà ni ó padà dà torí ibi tí àwọn obìnrin bá ti níyì táwùjọ ọba ti gba ìbàjẹ́ láyè àwọn ọmọbìnrin máa níyì púpọ̀ àwọn èèyàn máa gbìyànjú láti fẹ́ wọn gbogbo ẹni tó bá sì rí kan fẹ́ nínú wọn wọ́n máa pọ́n wọn lé wọ́n máa sojúṣe bó ti ṣe yẹ àti bó ti ṣe tọ́ wọn ò ní fẹ́ nǹkan tí ó mú àwọn pàdánù àwọn ìyàwó àwọn nísìnyíkọ́ wọ́n fẹ́ yàwó láàrin oṣù mẹ́sàn-án ìyàwó sì ti gba kíkọ́ ọlẹ̀ mẹ́ta 9 divided by 3 oṣù mẹ́ta mẹ́ta ni oṣù mẹ́ta ọgbà àkọ́kọ́ gbà tí mẹ́ta míì tún dé tó pé mẹ́fà ọgbà kejì mẹ́ta tó tún tẹ̀lé tó pé mẹ́sàn-án ọgbà kẹta ń bímọ báyìí ń bímọ tàbí bímọ ní ìdá tán báyìí ọ̀jáde kò ń bí o tóró ti parí mẹ́ta náà ni mẹ́ta ti pé wàláhì ìbàjẹ́ ti gbáyé kan o ní ìsìn tí ìwọ bá jẹ́ pé ìwọ fẹ́ pẹ̀sìn má ọ fẹ́ pa òfin ẹ̀sìn má ọ fẹ́ jó rànù ó ń ṣe nǹkan tẹ́sìn ní kò ṣe ó múra bẹ́ẹ̀ sì ṣe ní kò múra níwọ̀ obìnrin ìwọ ti di òkúta àdìgbòlù fún gbogbo àwọn yẹ̀yẹ́ tó fẹ́ fìyàn ṣe yẹ̀yẹ́ wọ́n máa ké níbi táyé lajú dé yìí kí wọ́n máa gbèrú aṣọ wọ̀ báyìí láì ṣeégún la ilaha illallah wọ́n fẹ́ kí wọn náà bọ́ òhò ni sáwo tiẹ̀ náà káwo síra wọn pẹ̀lú àwọn tó ti wà ń ta tẹ́lẹ̀ subhanallah ẹ rí i pé látàrí wípé ẹ̀yin fẹ́ mójútẹ́sìn yín ẹ lè tàtàrà bẹ́ẹ̀ ẹ̀tọ́ tẹ́ ẹ ní gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè kún fi dùn yín níṣẹ́ obìnrin wọ́n ní ó máa ẹ̀kọ́ tí ó ní í ṣe pẹ̀lú iṣẹ́ tó lọ wá gbogbo àwọn èèyàn ogun tí wọ́n ṣe interview fún gbogbo wọn yà ń tọ́ lẹ́yìn ni àmọ́ wọ́n disqualify rẹ̀ why because ó ń lo hijab àbẹ́ẹ̀kọ́ ni torí pé hijab yẹn kò ní jẹ́ kó lè mójútó oògùn wọ́n ní yóò máa fáwọn èèyàn lóògùn pharmacist ni so hijab yóò máa jẹ́ ó sí oògùn mú torí oògùn tí spelling rẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú p ó lè gbé f fún p kó gbé p fún f ìjáàbò èjìyàn oríran àbí kí ló dé tẹ́ fi disqualify ọmọ ọlọ́mọ subhanallah torí kó lè bá a jẹ́ tí gbogbo yín ti padà mà wípé pẹ̀lú ẹ̀sìn yín tó ní kẹ́ gbára yín pamọ́ òun ẹ má wulẹ̀ wá sẹ́wà torí ẹ̀ lẹ́sẹ̀ rí àwọn àdàkejì ẹ̀rí pé gbogbo ẹni ọmọ wọn dànù gbogbo ẹni ọmọ wọn dànù kódà bá ní kò burú ẹ lè wọ pátá wa yọ wọ wa kó o sọ sàmájà gbogbo promotion ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kò ní ṣeéṣe o àfi kí wọ́n gbára wọn kọjá ẹ̀yẹn wo àwọn ọmọ wa tí wọ́n láwọn ń ṣe ìrú ìlú pa àwọn ń ṣe NYSC ẹ̀wọ̀n tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ yẹ kíjọba gan ronú nípa rẹ̀ ẹ̀ka náwó dànù ẹ̀ka sínà fún bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin yẹn subhanallah omi ò ṣe zina rí ibi kámpù yẹn ni ó ti ṣe zina gbogbo inú àsìkò tá à ń ṣe sáfíìsì ni ó ti ṣe zina torí ibi tí wọ́n ti lọ àwọn tí ń dáná sójú pé ó ní ríṣẹ́ a lè mú ọ lẹ̀ pé kó o ṣiṣẹ́ ń bí àmọ́ tó bá comply tó bá cooperate for what? corporate ó fẹ́ gba contract ni wọ́n á lè bá wọn sùn tó bá dijọ́ tí wọ́n gba ìwé pé wọ́n sáàfù ni wọ́n bá di pé àwọn ọ̀padà ríṣẹ́ ibi tí ẹ̀yin ti ń gba páálí pétọ̀ àti ẹ̀bọ́ lọ́wọ́ pé à ń ṣe sáfíìsì ọdún kan yìí lẹ́rìí kápọ̀lọpọ̀ ń sunkún kí á nípa ilẹ̀ kí wọ́n lù yín ni pé ó ju lùlù lọ torí pé wọ́n bá ṣe zina títí ló kọ promise pé yóò ríṣẹ́ gbogbo ẹ̀ àbá ẹn manthura
torí irú owó yìí tí wọ́n ná bóyá tí wọ́n bá divert ẹ̀ síbòmí nísìnyí ọmọ tó lọ school ó dájú wípé tí wọ́n bá fún graduate lẹ́yìn tó ti graduate ní 5 million ọ̀pọ̀lọpọ̀ yóò lè lò dáadáa ọ̀pọ̀lọpọ̀ ní béèrè iṣẹ́ kọ́dọ̀ nǹkan padà máa gbà yàn síṣẹ́ so irú owó tá à ń ná yín lórí service tí wọ́n bá ṣírò rẹ̀ kí sowó kékeré ẹ kó lé wọn lọ́wọ́ ẹ mọ̀ ò lẹ́jẹ́ kó lọ gbá kan máa lọ pé ẹ̀yin lẹ kàwé tán fúnra yín lẹ fàjàgbọ̀n gbogbo fèrè táwọn sọ́jà máa ń fa yẹn so gbogbo orú àwọn kan wọn yẹn kò nídìí pé ká báàsì kò jẹ́ so ẹ jẹ́ káwọn ọmọ náà tètè lọ máa struggle so àwọn ẹni tí ò ní ṣe ó dínkù lórílẹ̀‐èdè ẹ rí pọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó jẹ́ ìpọ́wọ́ rẹ̀ dilẹ̀ iná ló jẹ́ kí ṣètọ́ ní orí ránṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ó dilẹ̀ nífi ṣe zina nígbà tí gbogbo wa bá ti kọjú máa tí ó wúlò fún wa ìlọsíwájú ọba wa orílẹ̀-èdè gan dà torí ẹ rí i pé bàjẹ́ ti ń ṣẹlẹ̀ o tí èmi bá rí tí mo fojú pàlàbà rẹ̀ tí wọ́n rí tó fojú pàlàbà rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ibẹ̀ náà là ń bí ma ibẹ̀ náà làwa náà ń gbé so ní nǹkan kan tó fẹ́ fi sọ́ra rẹ̀ ni ó ní nǹkan kan tó fẹ́ fi sọ́ra rẹ̀ àwọn ọmọ tí wọ́n wà ní school ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ lálá lọ́kọ́ nǹkan mí lọ́pọ̀lọpọ̀ ń mú gbọ́ báyìí o atọ́kùnrin àtobìnrin nǹkan mí lọ́pọ̀lọpọ̀ ń mú gbọ́ wálé àwọn ọmọ mi ọ̀sà déédéé máa fail àfi torí pé nǹkan mí ní mú gbọ́ ó brilliant kìí ṣe pé kò brilliant àmọ́ ti fi tóbìnrin síwájú àbí kò fi tọkùnrin síwájú so èèyàn wá nílò àkókò rẹ̀ àti ẹ̀bùn tí Allah bùn lọ sọ́nà tó dáa má wọ́n wá lákòólé kankan tí ò wúlò nítorí ò tí ì rẹ́dì fún bó ní zina ò ní ṣẹlẹ̀ hóstẹ́ẹ̀lì rẹ obìnrin ń bẹ ọwọ́ ń bẹ àwọn ọmọ ìyá rẹ mùsùlùmí tẹ́jọ́ wá pé bọ́dá lágbádá ń tẹ́ ń ṣe yí ọ̀dá o kóbìnrin ọmọ abẹ́yìn wò lóstẹ́ẹ̀lì kó tún máa sun bẹ́ẹ̀dì yín ọ̀hún ní sí mọ̀ ń bá a sùn ní ẹ gbọ́rọ̀ díẹ̀ imú ẹlẹ́dẹ̀ wọgbà wọ́n ní actually mistake ni òun sì kàdísì kan pé ẹni tó bá bọ mùsùlùmí láṣìírí sáà kó tó di pé o ṣe tí wọ́n fi bù ọ́ láṣìírí wọ́n ti ń pàkíyèsí rẹ̀ o sọ pé kí ló bá dì bẹ́ẹ̀ so bọ́pọ̀lọpọ̀ ọmọ wọ́n ṣe ń sun owó òbí wọn nánu atọkùnrin àtobìnrin bàbá tó bí ọmọ wò ní school tọ́yẹ́ pé njọ́ tí bàbá dé school torí pé hijab lọ́mọ wọ̀ kó nlé njọ́ tí bàbá wa di ẹnu ọ̀nà yunifásitì ó wá béèrè pé òun wá bí ọmọ báyìí báyìí wò wọ́n á lọ bá pè wá àwọn wá ìnfọ́ọ̀mù ẹ̀ pé bàbá rẹ̀ ni ìgbà tí ó di ẹnu ọ̀nà yunifásitì ló bá dé pẹ̀lú legis subhanallah bàbá ní kì í sọmọ tó ni èèyàn jọyàn ó kọ́ ju ó kọ́ ni kì í sọmọ tó ni ó wà ní oṣù ajẹ́ pé sọmọ dọ̀bọ́ lọ́mọ tó wọ́n wọ̀ yìí ọmọ tó ń tí wọ hijab àbí èsè yunifásitì báyìí ni wọ́n lò náà ni ọmọ sì ti fẹ́ wọlé sọ ajẹ́ pé munafiqat lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ náà láwọn ọmọbìnrin mu'minatun qanitatun ta'ibatun nígbà tí wọ́n jáde lé tábàdé sùkúlù táńkọ́ fajiratun mujrimatun fasiqatun àdánwò ńlá bàbá ẹ̀ àti màmá ẹ̀ àwọn ń ru àrù àwọn ń ṣe wàhálà torí kọ́mọ́dásìkò tán bá ní káwọn ọmọ àwọn sanwó sùkúù káwọn já wọn ń tàn máa wọn ò fẹ́ kójú ó tì ọ́ láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ ṣé nǹkan tí wọ́n wá ń ṣe nítorí yẹ kó o ṣe ní ṣé ní tí bàbá rẹ̀ ràn ọ́ lọ sí ṣé ní tí màmá rẹ̀ ràn ọ́ lọ sí school nù ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn universities wa wọ́n ti di pápá ńlá zina ilé aṣẹ́wó ńlá
ó rí i pé ibi tó ti ń gbójú sá pé ìwọ tún lélẹ́yìí ó tún rí i pé you have turned your face to another danger. ṣé ìwé náà là ń kọ́ báwọn títí máa ti ń kọ́ present simple present continue present òun náà ló pè pé ká máa dírẹ́sì báwọn torí òní lè sòyìnbó tó bá ti bọ́ owó sá gbogbo òwe wa náà òyìnbó ló sì parí sí abẹ́ ti lè ṣe candle technologies irọ́ lásán àwa ti torí pé a fẹ́ kọ̀wé àwa ṣẹ̀sìn olùkọ́ gan fọ́múlà tó náà study lóru tó tún gbá àwọn research tuntun lórí internet tó lò wọ́n lọ kọ́ àwọn ọmọ fọ́múlà yẹn ó pín sọ́nà 15 nígbà tó dénú class tó rí gbogbo wọ̀kúwọ̀ ó ló pín sọ́nà 50 wọ́n 50 or 15 torí àwọn wọ̀kúwọ̀ yìí ti pọ̀ jù wàlẹ́ ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ gan sì sọ àbà ó yẹ ká lè ṣàánú orílẹ̀-èdè wa náà ó yẹ káà náà lè lọ wájú ká boast gbogbo èyí tí wọ́n wọ̀wọ̀ kú wọn kìí ṣe ọ̀làjú ni wọ́n ń pè lẹ́yìn ìlú kò àìgbọ́n rárá olúwa ti dọ́ léèyàn wá fẹ́ dẹranko ìtumọ̀ rẹ̀ nù ẹ sì rí i pé ìjáde zina kò yí rọrùn rárá àfi kí ìtìjú ti kọ́kọ́ sọnù torí pẹ̀lú ìtìjú tí ẹ bá ní ìtìjú wàláhì kò ní lè ṣe torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo àwọn tẹ́ rí tán jáde ní jáde kí jáde wọn ẹ rí i pé ìtìjú ti máa kọ́kọ́ sọnù lọ́rọ̀ wọn torí ẹ̀ tẹ́ máa ń bí wọn pé sọ ti ẹ̀ máa ń tán pè ní ìtìjú yóò lò wọ́n mọ́ bóyá o lè define rẹ̀ fún un torí ẹ̀ àwọn ọkùnrin ká lè bá àjẹyàn tó ga pàápàá jùlọ àwa tá a wà ní level pàǹkẹ́kọ̀ọ́ ẹjẹ́ á jẹ́ kí ròrí wa kó ga ẹjẹ́ á jẹ́ kí àfojúsùn wa kó ga torí pé àwọn ajanilólè ẹ̀mí àti gbìyànjú tó kún ọ̀tún àtòsí wa tá a bá sọ̀rọ̀ alẹ̀ fún àníga o wàláhì ọkàn máa rí i pé wọ́n ń ga láyé ni wọ́n máa rí i pé àwọn èèyàn excel ìwọ ní débẹ̀ torí pé nínú bó ṣe le tóun iná ni wọ́n tún máa struggle ò ní jẹ́ kí aburú yẹn kó sẹ́rì rẹ kúrò nídìí tó fojú sùn àmẹ́ni tó bá ti lè sọ̀rọ̀ alẹ̀ fún mò ń rírì kúrì mò ń gbọ́gbọ́kúgbọ́ mò ń padà ṣèṣe kúṣe gbàgbé ẹ̀ wọ́n kàn sun gbogbo owó náà ni gbogbo bí tó yẹ kó dé tó rọrùn fún ọ láti dé ẹ sì rí ìgbésí ayé wa kúrú ọwọ́ àsìkò tá a ní chance yìí náà ni táwọn ọdún bá ti lọ inú kọ́ ọmọ dunnú àbí kọ́ ọmọ kábàámà àbámọ̀ yẹn wá wúlò mà torí pé nítorí ti ṣe kọjá òtún nífẹ̀ẹ́ padà lọ tún ṣe má torí ẹ̀ àwọn tí máa mú ní gbé ẹ̀mí kúrò nídìí gíga tá à ń lé ẹ jẹ́ ká máa ṣọ́ra fún torí ẹ̀ ẹ̀yin obìnrin mùsùlùmí àti tí ń lọ skul nù yín tó ṣe pé ẹ múra bẹ́ẹ̀ sí Islam ti ṣe ní kẹ́ ẹ máa múra ẹ wo àwọn challenges lọ́tún àti lósì àwọn tó fẹ́ gba ìsìn yẹn kúrò lọ́wọ́ yín wàláhì akínyín kìí ṣe ìyànjú kékeré làwọn ọmọbìnrin yẹn ń gbà o kìí sì ṣe ìṣòro kékeré ni wọ́n ń là kọjá sẹ́wọ̀n pọ̀pọ̀lọpọ̀ gan wọ́n fìtínà rẹ̀ débi pé wọ́n fẹ́ lè yọ jìlìbáàbù lọ́rùn rẹ̀ tọ́wọ́ bá kẹ́kọ̀ọ́ ní dìpátímẹ́ǹtì yìí o lè máa wọ́rú eléyìí bó lóru pọ̀ lọ ṣé mo sáà sí yín lọ lóru pọ̀ lọ ni nítorí pé wọ́n fẹ́ kókòrì rẹ̀ ẹ̀sìn yẹn sí lọ́kàn kọ́ mọ́ bá continue ẹ sì rí pé àwọn ọmọ mi náà sọ pé ìjáàbò mi tó bá fi lè di wípé nítorí rẹ̀ lè fi wá pé kí n mú kan láàrin nǹkan ilé ayé àti ìjáàbò mi lèmi àwọn máa mú so adúpẹ́ fún yín a sì bá yín yọ̀ nítorí pé irú yín iná lè jẹ́ kí àmì páwọn ẹni tí ń ṣẹ̀sìn wọ́n ṣẹ́kù ẹ̀yin lè jọ parẹ́ ẹ̀yin àwò tó bá yẹ kí gbogbo èèyàn náà wọ́n tẹ̀lé fèrè kí fèrè tí àṣetọ́ni ń fan
pé gbogbo yín ni ẹ bọ́ hò ẹ dákun sátún rámì pé Islam ṣẹ́kù mà á ní rí nítorí di eléyìí báyìí ẹ jẹ́ ká ṣọ́ra fún bàjẹ́ o ẹ jẹ́ ká jìnnà sí gbogbo tí ó wàá sọ àwọn náà dẹni tí ń ṣe zina hadith anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ká sì ta wá lólobó wípé gbogbo ọmọ anabi Adam iná lolúwa ti pín ìpín tiẹ̀ fún nínú zina tí ó ṣe tí ò ní ṣaláìsí ojú ó ṣe zina zina tójú òun náà ni wíwò etí ó ṣe zina zina tẹ́tí òun náà ni gbígbọ́ ẹnu ó ṣe zina zina tẹnu òun náà ni sísọ ọwọ́ ó ṣe zina zina tọwọ́ òun náà ni kó fọwọ́ kàn ntí ó padà jan gbogbo ẹ̀ stamp òun lábẹ́ ẹ̀rí kí tá a bá bọ́ lọ́wọ́ kan àbọ́ lọ́wọ́ kan bó o ṣe wá ní jẹ́ kí pabambarì ńlá kó ṣẹlẹ̀ òun náà ni bàbá ńlá pè níjà tó wà wájú ẹ̀ o ti rí ìrìkúrì o ti gbọ́gbọ́kúgbọ́ o ti sọ̀sọ́kúsọ o ti fọwọ́ kan tí ó yẹ kó fọwọ́ kan bó o ló ṣe kó abẹ́ rẹ̀ ń jànú bó o ló ṣe kó abẹ́ rẹ̀ ń jànú tó o fi ní jan stamp láti pìlẹ̀ gan mọ́ wò torí tó o bá fẹ́ ṣọ́ abẹ́ rẹ̀ má gbọ́ tó o bá fẹ́ ṣọ́ abẹ́ rẹ̀ má sọ tó o bá fẹ́ ṣọ́ abẹ́ rẹ̀ má fọwọ́ kàn torí pé gbogbo eléyìí nínú pò ń súnmọ́ ni Olúwa sọ pé wala taqrabu zina ẹ gbọ́dọ̀ súnmọ́ nígbà tó ti wò ó o ti súnmọ́ gbà tó ti gbọ́ o ti ń súnmọ́ gbà tó ti ń fẹnu sọ o ti ń súnmọ́ gbà tó ti fọwọ́ kàn o ti ń súnmọ́ àti ṣe ní pàápàá kò jìnnà sí ọmọ. torí di eléyìí gbogbo níta bá máa gbọ́ ẹja kíyèsí o gbogbo à ń gbórin òun jẹ́ DHL fún zina ọ̀nà mọ́sọ̀sẹ̀ ni ẹ̀rí pé tó máa fẹ́ mú obìnrin gan music wọn máa ń gbé sí fún wọn látara music wọ́n ti mú tán so music tẹ́yìn rí òun nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní play rẹ̀ kò sí nǹkan kan tí ó tẹ̀yìn rẹ̀ jáde náà ju zina lọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìgbà tí ẹ̀yin tẹ̀ ń gbọ́ ẹ̀yin tẹ̀ ń jó ẹ̀ ń tàtàrà rẹ̀ rí àwọn obìnrin mú wọ́n ní tàkútì àti mú wọn bá sùn òní music ẹ̀yin wá ti ń lo tàkútì wọn fi ń rí wọn mú báwo wá ní àwọn bàbá olórin ṣe mọ̀ pé àwọn ọ̀gá ńlá làwọn nù zina nítorí kò sí bó ṣe lè jẹ́ olórin tó lè jẹ́ eléré tí àwọn obìnrin ò ní máa rọ́ṣẹ̀ wọ́n máa béèrè fún zina ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé téléré bá lọ ṣeré ń bì kan lónìí adúrò obìnrin tí ó kó wálé ongan ọ̀mà ṣùgbọ́n wọ́n kàn máa béèrè mọ́tò wo ni ń lọ sí ilé bàbá wọn mọ́tò wo ni ń lọ ilé rẹ̀ wọ́n rọ̀dà bẹ̀ ni torí ẹ̀ lẹ́sìn rí pé olórin kú ó fi ìyàwó 60 lẹ̀ ṣé ìyàwó nù wọ́n ń bí ẹ̀yin mùsùlùmí àbáwọn àlè àmélòó lolú àgbàkáfẹ́ anábì gan Allah gbà fún kó fẹ́ ìyàwó 60 ókè tí ìyàwó bá jẹ́ 60 àtọmọ ọkọ àtọmọ àlè wọ́n lè tó mélòó tí gbogbo wọn bá wà chance láti bímọ wọn ò sì bíjọ ẹyọ kọ̀ọ̀kan lọ 60 times 1 60 ẹnìkan nínú àwọn olórin wọn bi léèrè wọn ní kí ló jọ lójújù gan nínú sí orin jazz ó ní tó jọ lójújù ní báwọn obìnrin ṣe máa ń rọ́ọ̀ṣì àwọn ó ní tó jọ lójújù ó ní jọ kàn ń kọrin lọ bí tó ń ti ṣeré lọ obìnrin kan sì wá bá ọ ó sì ní kó òun gbé tí sí òun lẹ́nu òun gbé tí sí lẹ́nu pé ẹ jọ̀ọ́ báwo lẹ ṣe lè bá mi sùn lálẹ́ yìí subhanallah torí ẹ̀ ni wọ́n sọ pé
orin tẹ̀rí yẹn baridu zina òní DHL to zina torí ẹ̀ sọ etí rẹ o sọ etí rẹ irú ẹ̀ náà ni gbogbo àwọn ansẹ̀ tí wà wọn jẹ́ pé àwọn tune tá à ń lò fún ẹni pé music ní gbogbo ẹ̀ àbí ẹ̀kọ́ ni so ó rí i pé ibẹ̀ yóò ti máa mọ́ ọ la bóyá tiẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ orí rẹ̀ ọmọ ṣe bí orí bèbí báyìí ó ní kórìíra rẹ̀ torí tó ń gbọ́n gbogbo wa ó ti familiar pẹ̀lú ẹ̀ tó bá wá di pé ẹnìkan kàn bọ́ change ẹ̀pẹ́ gbé sí tóńtón ọmọ sọ pé ewó ni owó ni tóńtón lẹ́sọ̀ gbé kíní kọ́ máa rọ́ọ̀kì kíní rọ́ọ̀kì so nítorí ẹ̀ tó o bá ti ní gbọ́ music àti ìbẹ̀rẹ̀ náà ló ti máa ṣọ́ra fún gbogbo àwọn nǹkan díẹ̀ so ó wá kù sọ́wọ́ létẹ̀ tó ń gbé nísìnyí èmi ò fẹ́ gbọ́ music wọ́n á ń gbélé tó yẹ pé èèyàn 15 ni àwọn ọkùnrin tó gbalé ń bẹ̀ so àwọn èèyàn 10 máa wá lo music èèyàn 5 ò fẹ́ music ta ló padà win àwọn music ni ẹ rí i pé láàárọ̀ báyìí táwọn máa lọ sí sọ̀láàtì fẹ́jìr gbogbo àwọn music ni wọ́n sìn kálukó gbé rẹ́kọ̀dù sí mẹ́sẹ̀ máa múná lọ àbí ti music kọ yọ wà bí ó sì play rẹ̀ omi lè pé máa ń jáde lọ́lọ́ ní Ẹlẹ́dùmarè ṣé bá rí ẹwà ń yọ ẹsẹ̀ kí n má ṣàdúrà ní ṣàdúrà nù gbogbo àwọn eléyìí náà gbé kúrúkọ fújì ká sí wọn náà gbàgbàgbà eléyìí náà gbogbo ẹ̀yin gan ò ní bọ́ àwọn ọmọ ẹ̀yin ò ní bọ́ ìyàwó yín náà bẹ kọ́ńfàtì àti títí ọmọ bí àwọn mísíkì ńkọ́ gbogbo ẹ̀ ní ọ̀hà ẹ̀yin wá wò eré àtorin tó tàjù èwo ni òun lè tí ìsọkúsọ bá pọ̀ ń bẹ jù torí wọ́n sọ pé álbọ́ọ̀mù yìí o wọ́n ti ta 10,000 nínú rẹ̀ lójúmọ́ kan bí ṣe ń jáde wọ́n ta 10,000 àwọn náà wà ní kí wọ́n lọ reproduce 1 million torí pọ́ dàbí ìgbà tí ọjà rẹ̀ ó boast bí ìsọkúsọ bá ṣe pọ̀ nú ẹ̀sìn bẹ́ẹ̀ lọ́jà rẹ̀ ó tà ẹ̀yin náà wá wò àwọn náà ti mọ̀ DHL to zina tẹ́lẹ̀tẹ́lẹ̀ láwọn orin Yorùbá gan lásán ẹ má sọ táwọn òyìnbó tó pé à látijọ́ so àwọn bàbá Yorùbá ti ń kọrin tẹ́lẹ̀ wọ́n èé dìde dúró láti kọrin wọ́n máa jókòó tó ń ti pé gbogbo ẹ̀ náà ọ̀tá kò ṣẹ̀ríà o so tí má sì ń jó orí náà máa fi jó báyìí tó má sì ń kọrin obìnrin ò ní máa jó wájú wọn nísìńkọ́ ẹ̀rí tí gbogbo wọn àti tó pera rẹ̀ ní kinní kan ẹ̀yìn tó pera rẹ̀ ní kinní kan àti tó pera rẹ̀ ní kinní kan ẹ̀rí gbogbo kálukú kó wọn síwájú lóríṣiríṣi aṣẹ́wó ìwọ̀kuwọ̀ àwọn èèyàn tí wọ́n máa ń gbọ́ tí wọ́n máa ń wò wọ́n máa ń pè yá ọ̀kan tiẹ̀ lé ó gbóná láì sẹ̀kọ́ irú àwọn ọmọbìnrin tó ń lò kí ni ìtumọ̀ rẹ̀ ebi wọ́n ń polówó bàjẹ́ ni ọwọ́ ajẹ́ pé àwọn èèyàn wọn kì í rí ẹni tí ó wà lórí dáadáa kọ́sì àwọn àṣebàjẹ́ náà máa ń kọ́sì ẹ rí i pé àwọn ọmọbìnrin tí wọ́n bá múra irú mẹ́sẹ̀ rí i pé àwọn ọmọ tí ń jó níwájú eléré hùn mẹ́sẹ̀ múra àwọn náà máa múra torí wọ́n ti gbé new style jáde nù zina wa pọ̀ nínú ìgbésí ayé àwọn èèyàn látàrí à ń gbọ́ music à ń lọ sí ọ̀dọ̀ àwọn eléré lọ́wọ́ràn tó bá sọ pé eléré kan ń bọ̀ wá lù kàn ṣé èèyàn tí máa jáde náà ní máa jáde tí wọ́n bá ní wọ́n fẹ́ ṣèdánilẹ́kọ̀ọ́ ń pẹ̀ sí lórí pé bó ṣe ń lọ bí ìdánilẹ́kọ̀ọ́ yẹn àwọn ọmọ pé ẹtú ti fẹ́ lọ àdè mọ́ńtẹ́ẹ̀lẹ́ ń gbà ń bẹ̀ yẹn àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn náà pé kíní kan fújì kan ń bọ̀ ẹ̀sùn mọ́ àǹkárá 10,000 wọ́n rà bí wọ́n ní rà tọ́ àdánwò burúkú torí pé bẹ́ẹ̀ náà ni ó ti rí tiẹ̀ gbé wálé àwọn náà tiẹ̀ ti kọ́ lórí wọ́n ní ẹni tó rí ìyàwó mú dání kó máa bọ̀ ẹni tó rọ́kùnrin mú dání kó máa bọ̀ ọkùnrin tí ó wá róbìnrin mú dání kó náà máa bọ̀
obìnrin tí ọ̀rọ̀kùnrin mú dání kó máa bọ̀ torí pé eléyìí yóò rí aya lágbo eléyìí náà sì rọ́kọ ní àgbò ọjọ́ tàbí òní tà tí wọ́n ní kó wá mọ́ṣáláṣí kó wá mọ́bìn ibò wá sẹ̀sìn kálukọ́ gbalẹ̀ rẹ̀ lọ akramakumullah ìbàjẹ́ ti pọ̀ láyé o ìbàjẹ́ ti pọ̀ láyé débi hín ìdí inú tó fi jẹ́ pé zina ó ti pọ̀ kọjá bìkáàfù zina pọ̀ lónìí débi wípé wọ́n ó tún máa pẹ̀lú òlọ́wà lórí íńtánẹ́ẹ̀tì wípé àwọn obìnrin tí ń bẹ nítòsí rẹ̀ wà táàtì ránṣẹ́ sí ọ ní wàràǹṣeṣà láìsí pé búrẹ́dì tí wọ́n tètè tì ránṣẹ́ sí ọ tẹ́bí bá ń pọ̀ ó tún wá débi pé wọ́n lè sọ pé ok ṣé ọ̀fẹ́ àwọn local àwọn national ńkọ́ bí kí wọ́n wà lÓgbómọ̀ṣọ́ kí wọ́n tì wọ́n ránṣẹ́ sí ọ láti Kánò kó tí wọ́n ránṣẹ́ sí ọ láti Àbújá wọ́n tún lè sọ pé international level tún wà ẹ dákun bó là ń gbáyé lọ nígbà táwọn kéékèèké ilẹ̀ Haúsá wọ́n máa sọ pé bí o ilé yìí ilé àwọn kárùà ilé àwọn aṣẹ́wó kò jù bá ń lọ ń gbà wọn aṣẹ́wó náà ti wá di international unit tó yẹ pé òun náà ti kọjá bẹ́ẹ̀ ẹ dákun tí Allah bá wá ṣe léèwọ̀ nǹkan kí là bá ṣe ó ti ẹ̀tọ́ àwọn tí wọ́n gbọ́ ọmọ ọlọ́mọ ọ̀dọ́ lé tí wọ́n máa bá ṣe zìnà àkókò máa ń tó sún àwọn náà débẹ̀ ní wọ́n máa bọ́ ọmọ ọlọ́mọ sùn àwọn míì náà tó yẹ kó níbẹ̀rù Allah bí àwọn ilẹ̀ Lárúbáwá tí wọ́n kó àwọn ọmọbìnrin tí wá ránṣẹ́ sí wọn níìsì àkókò mọ̀yà tí ń jẹyìn nàìjà tẹ̀ ń fi ń sá lọ àbí nàìjà ká wà báyìí ní jama ẹ̀ dáhùn o àbẹ́yìn náà fẹ́ sá ni so gbogbo wọn sì máa kó wọn sá lọ ọ̀kan lè pé wọn wà ní Sultanate Oman ọ̀kan lè pé Libya ọ̀kan lè pé kí ló lé yín lé gbọ́ wá sí fáìlì ẹ̀lákọ̀ ẹ̀ máa fi kún dánilẹ́kọ̀ọ́ yín tójú wá rí kí n fi kún dánilẹ́kọ̀ọ́ àbí kí ló ń sọ tá ń lé ọ lé tèmi ti jẹ́ àjẹgbì àṣelẹ́kùgbì ńgbà tá à ń sọ pé ẹ má lọ síbẹ̀ ń wo pa fẹ́ dínà máa yín ni wọ́n wá ń ra mú tí ọba tó ti gbà lẹ́rọ̀ wọ́n tún lù bí kúkú bí yíyẹ àfi bí ẹrú graduate tí wọ́n sọ pé tó bá kọ̀ láti gbálẹ̀ mọ́ṣáláṣí àti mọ́ṣáláṣí dọ̀tí ilé ọjà ń retí rẹ̀ ìgbà tó ní tiẹ̀ kò pé owó tó máa gbà ní Nàìjíríà kò tẹ́ ọ lọ́rùn ọ̀hún wá hard currency with hard difficulties àwọn arọ ọmú bí ẹrú kò ṣe zinari láyé ọ̀hún ní tí ń ṣe ó tún sá lọ báyàwó ìyàwó náà lọ bá ní toró tiẹ̀ ti rẹ̀ òun wọ́n náà la ní kó lò lónìí láì ṣe para pọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ṣe ń ṣe nu zina ti wá di a'udhu billahi minash shaitani rajim sọ yẹ ká kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wa ká fi lè bá jìnnà sí nǹkan tí ò dáa Islam dínà zina pátápátá ó ní kò dáa ó lè wọ ní aburú ní ìṣekúṣe ní ọ̀dà tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ Islam gbà pé fẹ́yàwó torí pé ìyàwó tó bá fẹ́ ó ní ó jẹ́ kí ojú rẹ̀ ó lè lọlẹ̀ ó ní máa sẹ́ẹ̀tì ojú rẹ̀ máa wọ àwọn obìnrin agbára rẹ̀ ọ̀ka máa ṣe siyam bí ẹni tẹ̀yàn lọ́dà ní siyam ọ̀jẹ̀ fún eléyìí túmọ̀ sí pé Islam ní tí ìyàwó kan bá tó fẹ́ méjì àmọ́ tó bá ti lè gbé ẹrù wọn ni o kì í kàn sáà ń kó o pé ọlágbájá ọ̀rẹ́ ni wá ìyàwó rẹ̀ ti pé mẹ́ta
èmi ṣe lè máa mú ya ó ṣe lè máa wá aago tí wọ́n sáré méjì ò tó wọn lò lè fẹ́ mẹ́ta tó bá ti lè ṣe dọ́gba mẹ́ta ò tún tó fẹ́ mẹ́rin tó bá ti lè ṣe dọ́gba ẹ dákun kí là ń tún wá ẹ jẹ́ ká rántí pé àwọn obìnrin tẹ́ ń fẹ́ níyàwó àwọn lóbìnrin tó rẹwà jù àwọn lóbìnrin tó dáa jù ẹ má jẹ́ káwọn ẹni tẹ́ ń wò títì tán polówó ranù polówó bàjẹ́ ọ̀hún ẹ má jẹ́ kí wọ́n tàn yín jẹ ẹ má jẹ́ kí wọ́n gbé ọpọlọ yín kúrò lọ́dọ̀ àwọn ìyàwó yín nítorí pé àwọn wọ̀nyẹn àwọn ò faralẹ̀ fún pé àwọn fẹ́ bímọ. tí wọ́n bá fi lè bímọ ẹyọ kan ẹ rí bí ìyá tó ti pé 70 wọn dà ìyàwó tiẹ̀ sì ti bímọ tó 5 ó tún sára kó sá ó ń gángan lóbìnrin gidi tó rẹwà mọ́jì ọ̀tàn jẹ́ ipò ń rí i pé wọ́n ń fa àwọn obìnrin polówó ọjà wọ́n wẹ̀wù tó ṣe pé kò bòkè kò bò sálẹ̀ wọ́n wá ń wojú rẹ̀ pé èèyàn náà ni Allah dáadáa tó báyìí kí ló wò débẹ̀ lẹ́ni tó ṣe pé bóyá ṣàṣà lọ́sàn gbogbo ojú bọ́dí fìlà ni wọ́n lò fojú ìyàwó tiẹ̀ masha Allah tó bá wẹ̀ gan láì jẹ́ kó make up ó beautiful kí ló dé títí ọjọ́ lójú kí ló dé tí ọjọ́ lójú ẹlòmíì ká ni kí gbogbo aago tó lù ní ó ti jáde nílé tí gbogbo aago ọba sì lù tán kò ní wọlé torí pé kórìíra ìyàwó tó wà nílé kò fẹ́ rí ẹ dákun síbẹ̀ ló yẹ ká máa sí gbogbo wa náà níyàwó sì bímọ fún wa a fẹ́ràn àwọn ọmọ wa àbí kí ni wọ́n ń pè ọ́ láàbù kínní kan sí o kórìíra ọmọ wọn ń pè ọ́ láàbù kínní kan kí ló ń dáhùn wọ́n ní Abu Hilal o sì kórìíra Hilal láíláí ó rí i pé tí gbogbo yẹn bá ń fọmọ rẹ̀ o tún ní dáfà tiẹ̀ o tún gbé sáyà ọ fẹ́ràn rẹ̀ ló gbé sáyà ìyá ọmọ Hilalu ọ fẹ́ràn yóò bá sọ pé láti inú kòkò dúdú ńkọ́ lẹ́kọ̀ọ́ funfun ti jáde alábòsí ńgbà tó ti bí maternity ó kórìíra ìyàwó torí rẹ̀ jẹ́ ká sí àwọn ìyàwó wa dáadáa o istawsu bin-nisa'i khayra Ànábì ní ẹ máa bára yín sọ̀rọ̀ ẹ máa pàkíyèsí ara yín para yín láṣẹ láti máa ṣe dáadáa sáwọn òbí tí wọ́n bá ti mójútó ìyàwó ẹ̀ tèmi mójútó ìyàwó mi títọ́ náà mójútó ìyàwó ẹ̀ aburú dínkù láwùjọ àwọn ìyàwó wa yóò jẹ́ ìràpadà fún wa inú wọn máa dùn wípé àwọn ríbi dé sí ọkàn àwọn balẹ̀ àwọn èèyàn gidi ló fẹ́ àwọn tó ń ti bí bàjẹ́ ṣe pọ̀ tó láwùjọ àwọn àbàjẹ́ àwọn kò lé àwọn ọkọ àwọn kúrò lọ́dọ̀ àwọn ọkọ àwọn kà wọ́n kún kí lóbìnrin tó ń fẹ́ tó jù bẹ́ẹ̀ lọ kò sí nǹkan kan tí ń fẹ́ tó jù bẹ́ẹ̀ lọ tí ojú rẹ tó bá ti lè rẹ̀ ẹ́ lẹ̀ tó mọ lára ìyàwó rẹ nìkan ó rí i pé olórí ibú tí máa tẹ̀yàn jẹ́ ṣèranù wọn ní rí wọ́n mu ẹ mọ̀ yín pé níbi tí bàjẹ́ pọ̀ dé láyé lónìí tóbìnrin bá ń wáṣẹ́ tó bá wá bá ìwọ tó nílé iṣẹ́ tó bá ti rí pé nǹkan ìwọ kan ni ó lè sọ ẹ̀wù rẹ̀ lẹ̀ kó rí pé ìhòòhò ló wà pé ẹ sà all this is for you ẹ sá ti fún mi ṣẹ́ la ilaha illallah níbi tí ìbàjẹ́ pọ̀ dé láyé torí ẹ̀jẹ̀ máa ẹ dákun gbogbo alamọ bí tá a kù sí o táwùjọ fi bàjẹ́ báyìí gbogbo alamọ tá à ń ṣe tí ò dáa tí gbogbo nǹkan ò fi dáa so lágbọn tí ìṣekúṣe tó ní kálukú wa bá ti lè kóra rẹ̀ ń jànú àwọn atitóyàwó fẹ́ kí wọ́n fẹ́ yàwó asàlámù àlékún ojoojúmọ́ nílé àwọn obìnrin ẹ mú wá sópin pẹ̀lú kọ́ ọ̀fẹ́ kan gbogbo alalẹ́ asàlámù àlékún asàlámù tánu àǹtí kúdí ni ẹ bá wa pè bí o tún yá o tún lọ àǹtí rọ́mákẹ́ fẹ́ kan kí sàlámù àlékún rẹ nílé àwọn obìnrin ó dínkù ẹ̀yin obìnrin náà tẹ́tí tó wọlé ọkọ oge yìí tó ó gbélé yìí ó ní brọ́dà yẹn ó lálébù ó tún gbélé yìí eléyẹn gan ó náà lálébù eléyìí gan sọ́ọ̀fẹ́ màláìkà ni
mú kan kí bàjẹ́ ó dínkù. Ẹ mọ̀ kébi tí obìnrin bá ti yanra the worst ni wọ́n padà fẹ́ torí eléyìí kódà eléyìí kódà eléyìí kódà wọ́n padà máa fi ọ́ bẹ̀yàn ni èyí tí wọ́n máa lù ọ́ fine fine tí ò ní ṣe dáadáa rárá torí ẹ̀ tó bá ti tètè rẹ́ nìkan tó béèrè ń parẹ́ tó ní àbúrọ́dà yẹn o kódà bí ṣe máa ń ṣe àwọn òpin tó bá fẹ́ yàwó kò ní fìyà jẹ ọ́ pétọ́ tí mo bá fẹ́ tí máa ń fìyà jẹ mí tí mo lè máa mẹ́jọ rẹ̀ wá bá yín pé yes ó ti tó àwa náà tá a sì jẹ́ pé àwa ń kópa àti ìdàgbà ẹ já mọ kọ́rẹ́jì àwọn ọ̀dọ́ nítorí ẹ̀kẹ́ ẹ̀sẹ̀ tó bá fẹ́ yàwó kò pé kọ́ mọ́ excel àmọ́ tó máa ń ṣèrànù ó pé kọ́ mọ́ excel bẹ́ẹ̀ torí tó bá fẹ́ yàwó ó ń ti mọ̀ pé ìdàgbàsókè rẹ ìdàgbàsókè òní ìṣubú rẹ ìṣubú òní aṣẹ́wó tó ń gbé kánkọ́ ó ń pé o tó fọ́ dànù sáti sanwó mu torí délé abẹ́ Allah kọ́dàkùn kọ́ bá tún àwùjọ wá sí àwọn èèyàn tó ti ń ṣe dáadáa olùwàmọ́pọ̀ àwọn dàsá ìdá àwọn èèyàn tó kù díẹ̀ káàtó fún nínú ìwà wọn nínú ìṣesí wọn kólúwa bá dá wọn padà sórí bó ṣe dá ìbàjẹ́ ó kéré ó tóbi ni kólúwa bá kákó láwùjọ wa kó jẹ́ ká lè máa kóra wa ń jànú kólúwa ẹlẹ́dàá kó fi tó ṣe lẹ́tọ̀ọ́ kó fi tó wa kó fi lé wa jìnnà sí tó ṣe léwọ̀ kólúwa ẹlẹ́dàá bá tún àwọn ọkùnrin wa ṣe kó bá tún àwọn obìnrin wa ṣe kó ṣe wá léèyàn dáadáa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu. يعني كوكو صلاة